Ẹ káalẹ́ gbogbo ẹ̀yin bàbá wa mọ́nímọ́ní, ẹ̀yin ìyá wa mọ̀yànmọ̀yàn, mo kí wa nílé lóko ní gbogbo ibikíbi nílẹ̀kílẹ̀ níbikíbi tí afẹ́fẹ́ ètò ìbáfẹ́dé mi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Àkàlàmàgbò TV. Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Olúwo, ọba Olúwo, inú mi dùn bí bàbá yìí ṣe bá mi tẹ̀ sí lójú. Ṣé ẹ rí ìjọ́ kìíní àná fọ́nrán kan tá a gbé wá níbi tó ti sọ̀rọ̀ pé kò sọ́ba tó jù ń lọ nílẹ̀ Yorùbá, àwa gan ti mọ̀ pé nǹkan ti ń ṣe Olúwo, nǹkan ò bá máa ṣe kò ní sọ bẹ́ẹ̀. Adé ìyá ẹ̀ ló dé sórí o, bẹ́ẹ̀ ni wọ́n ní tọ́mọdé bá kọyán àná àwọn àgbà fìtàn balẹ̀. Àwọn ọba tó jù ẹ́ lọ ti pọ̀ jù nílẹ̀ Yorùbá. Ẹ má jẹ́ ká fọ̀rọ̀ gùn, ẹ bá mi fira balẹ̀ kẹ́ jókòó kẹ́ gbọ́ ohun tí bàbá yìí sọ. Ẹ wò tán ọ̀rọ̀ ń bẹ nù bẹ, ọgbọ́n ń bẹ ń bẹ. Ẹ wá bomi ọgbọ́n mu, ẹ wá bomi ìmọ̀ mu, ẹ̀yin ènìyàn wa. Ara àwọn nǹkan tá à ń sọ náà ni ohun tó mú inú mi dùn ni pé gbogbo bó ṣe ń pẹ́ ọ̀rọ̀ sọ kò tó bẹ́ẹ̀ kó dá orúkọ Ọọ̀ni. Ó ń pẹ́ sọ ni. Ṣé wàá máa sọ pé ojú ọwá òbòkun lọ? Ó máa sọ bẹ́ẹ̀. Àbí ó sọ pé ojú ọba Ọ̀wọ̀ ọlọ́wọ̀ fọ̀wọ̀ Ọ̀wọ̀ má dẹ̀. Wàá sọ pé ojú lọ, ọba Bìní wàá lò ojú lọ. Olúwo. Ìyá rẹ lúwo gbàgídá. Ṣé àwọn nǹkan tó fi sílẹ̀ fún ẹ lélẹ̀? Ibo ló ti bá Olúwo? Ó padà Shesin Àwọ̀rò, bẹ́ẹ̀ ni sọ fún ọ. Àwọn ohun dókítà àwọn ará ìlú fún àwọn ará ìlú gan, àwọn àgbààgbà ìlú wo ní last time wọ́n jáde síta wọ́n wá ń bẹ̀bẹ̀ ní, wọ́n bẹ Ọọ̀ni pé kó má bínú. Wọ́n ní kó má bínú. Ẹ̀yin ènìyàn wa ẹ má yẹ ká fàájá, ẹ bá wa farabalẹ̀ gbọ́ nǹkan tí bàbá yìí sọ. Ọba ìra wa káàkiri wa pé ìta báyìí tó bá ti fẹ́ máa bàjújẹ́ tó fẹ́ máa fi owó rẹ̀ tó fẹ́ máa fáwọn ọba kan ní Abẹ́òwú àti àwọn ọmọ ọba kan tí ẹ lọ ń gba ìgbàkúgbà tí ó fẹ́ máa ba ìlú jẹ́ irú ọba ń bá alábàárẹ̀ àdìpọ̀lì. Irú ẹ̀ lọ ṣẹlẹ̀ pé ọdún tó ṣẹlẹ̀ gbàdàn tẹ̀yìn bá láàfin jókòó tí ọ̀pọ̀ ara bẹ́ẹ̀ tó bá ti lóò wọ́n mọ ìbàjẹ́ tó ń ṣe ń bò òun á máa sọ pé wọ́n máa sanwó fáwọn jẹ́pẹ̀ bloggers ní kí wọ́n máa bàlú kan jẹ́ tó bá ń bàlú kan jẹ́ wọ́n máa àwọn tí wọ́n bá sanwó fún wọ́n ń sọ fún wa nípò ń sanwó fún wọ́n máa sanwó owó ìbànújẹ́ ni ó dẹ̀ ìwọ abanijẹ́ ènìyàn ọ̀pọ̀ àbújẹ́ ọjọ́ tí a bá dákun àti ìbànújẹ́ ọba tó fẹ́ jẹ́ kí wọ́n máa rò pé òun lòún ká ní láti máa ti ń bẹ lá. Mo kí gbogbo ẹ̀yin ènìyàn ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tẹ́ bá wà. Fọ́nrán yìí ni mo rí tí ọba Olúwo ṣe tí ó fi yẹ̀yà rẹ̀, because mi lè sọ pé ó fi ń pọ́n rẹ̀ lé tó fi yẹ̀yà rẹ̀, because ọba tó bá ti wà tó bá ń wà bí agbèrò, mo sọ̀rọ̀ láti lo that word pé agbèrò, because mi tí ì rí ọba rí nílẹ̀ Yorùbá tí wàá kàn kó àwọn èèyàn jọ tí wàá kàn rẹ̀ máa fabricate ọ̀rọ̀ kan máa fẹ́ wá ìṣubú ẹ̀dá. Ọ ní à ń jù wọ́n kò ṣeé wí lẹ́jọ́, ìjà lára tán bọ̀rọ̀. Téèyàn bá jù ẹ lọ ojú ẹ lọ ni, kò lórúkọ méjì. O ní gbogbo yín ní paramount rulers pé kò sọba tó jù ẹ lọ, ọba tó jù ẹ lọ wà lọ́wọ́ mi jókòó sí. Ọba tó jù ẹ lọ wà, ọba tó pọ̀ jù ẹ lọ Ọọ̀ni ara wọn, ọba tó jù ẹ lọ ní Ọ̀ràngún of Ìlá, ọba tó jù ẹ lọ ní ọba Bìní, Aláàfin Ọ̀yọ́, àwọn Aláké, ọba Ìjẹ̀bú Òde, ọba Ṣàgámù, ọba Èkó, gbogbo àwọn ọba jù ẹ lọ, kò sọ́ba tí ò jù ẹ lọ.
gbogbo nǹkan tó ń sọ ẹni tó bá jù lọ ò ní ìdá tí máa pariwo èyí ò ní ìdá tí pariwo tó bá ti jù yàn lọ ò ní ìdá tí pariwo pé èèyàn kan jù ẹ lóyún kan ẹni tó bá ti jù lọ ti jù lọ nìyẹn ẹni tó bá jù lọ ló máa pariwo pé kò jù ẹ lọ o kò tó ẹ o kò ṣe kíní kan gbogbo tó ń sọ Ọọ̀ni ló ń bá wí ọ̀tínú mi dùn pé ò lè dárúkọ ẹ̀ torí pé ó jù ẹ lọ wọ́n gan mọ̀ orúkọ ẹ̀ ó tóbi lẹ́nu ẹ láti pè ó ní Aláàfin rí kò pọ́nlé Aláàfin ààrẹ ní ò pọ́nlé kì í ṣe Ọọ̀ni ní Aláàfin ò pọ́nlé Aláàfin ò pọ́n ara ẹ̀ lé torí ijọ́ tí òun náà bá máa rí ẹni tí ò tó máa tí ò ní dìde kí ó dín ọjọ́ kan lénìí nígbà tó ń lọ sọ́dọ̀ president ṣé kò dìde kí president òun ṣe jókòó ṣe bá lálàáfíà ń jókòó nígbà tí Ṣèyí Mákindé dé ń jọ yẹn ṣé kò dìde kí tí ó bá rí Ọọ̀ni tó rí Ọọ̀ni bí ìgbà tó jẹ́ pé ó fẹ́ ta kàngbọ̀n pẹ̀lú Ọọ̀ni ẹ̀yìn iná lẹ́ǹtì mo dẹ̀ gbàládùúrà pé kó má jẹ́ kẹ́ ẹ ti òun pa ó dẹ̀ ń dùn mí wípé ọmọdé tó fi joyè ó yẹ kó lè àgbàlagbà lò ó kí ló wà bẹ́ẹ̀ àfàgbàfẹ́ nìkan ni ò jẹ́ káyé gùn àwọn ọba tó ti jẹ níwò sẹ́yìn gbogbo wọn pátápátá kò sí lè tí wọ́n ṣe wọ́nranwọ́nran wérewère bí ilé wọ́n ló gbà ó lè yẹ wọ́n ṣé Ọọ̀ni ló máa jìṣẹ́ sólò lálẹ́ máa fún blọ́gà lówó lọ́jọ́ ọ̀rọ̀ ní dàbí ẹni tí ó jọba ni tó ní tí táwọn èèyàn tó wọ́n wò wípé kí ló kù tó fẹ́ jẹ bọ́ọ̀lù ṣe wà yẹn igbákejì Olódùmarè ni igbákejì òrìṣà àbí Ọọ̀ni gan ni òrìṣà ẹ̀yin tó kù ní igbákejì ẹ̀ gbogbo wa kí n kó wa pọ̀ ní igbákejì ẹ̀ Ọọ̀ni gángan lòrìṣà àkúnlẹ̀bọ nílẹ̀ káàró òjíire ọba tí gbogbo ayé kọ́kọ́ ń wò tó bá fẹ́ sọ pé ọba Ọọ̀ni ní council of obas ṣébi tí Ọọ̀ni jókòó sí ni Olúwo jókòó sí mo sọ nínú last video wípé kóun dìde kó sọ pé ibi tí Ọọ̀ni jókòó sí ẹ̀rọ náà fẹ́ jókòó sí àwọn ojúra àwọn lọ́nà àwọn pé òun máa tẹ́ so ariwo tó ń pa ariwo pé èèyàn yẹn jù ẹ lọ ni because mi ò rò pé Ọọ̀ni lè jáde ń ta nísìn kó máa sọ wọ́nranwọ́nran pé òun ju lágbájá lọ òun ju tàmẹ̀dọ́ lọ Ọọ̀ni ò ní ẹ̀bà sí Ọọ̀ni ò lè ẹ̀bà láyé òun gan mọ̀ bí ó mọ ẹ̀pẹ̀ lọ ní nà kí ló dé tó jẹ́ pé gbogbo àwọn tó bá ti rìn lọ́wọ́ ni ìwọ máa ń fabricate story lé lórí ṣé bó ṣe ń ṣe pẹ̀lú bàbá Ògúndòkun gbà yẹn náà ni wípé ojídùn ní skul ó ṣe kìnnìkan kí ló dé tó jẹ́ pé àwọn olùrànlọ́wọ́ tiẹ̀ ní ìbànújẹ́ tiẹ̀ ló máa ń jẹ́ ìbànújẹ́ fún ẹ ló máa fẹ́ fi gòkè gbogbo àṣẹ tó fẹ́ pa kò kọjá àbò nígbà tó gbá ọba kan létí lọ́sí ṣé wọn ò sáńsẹ̀ rẹ wo ṣe sọ wípé wọn ò tó bẹ́ẹ̀ láti ṣe má tàn rẹ à ń jù wọn kò ṣe wí lẹ́jọ́ ìjà lára ò tán bọ̀rọ̀ ẹni ó bá ti rí àti rí gbogbo ohun tó ń ṣe ìjà lára ni kí ló le tó bẹ́ẹ̀ ọba sọba kí lẹjọ́ ń dù láti ilẹ̀ tó ti jọba ló ti ń nírẹ́ lára ọmọ kéèyàn máa nírẹ́ lára òun ní ara ẹ lára òun kó ìbànújẹ́ bá ọkàn ẹ gbogbo tó ń ṣe ìbànújẹ́ lòun kó bá ọkàn ẹ wọ́n sọ pé wọ́n ọmọ tẹ́nìkan ti ṣe sẹ́yìn kí ló ṣe sẹ́yìn ṣé ó jalè ní àbí ó ń gbé ọmọ àbóṣogbo owó kí ló ṣe sẹ́yìn ohun tó bá ṣe sẹ́yìn sọ síta àwa sọ tiẹ̀ àdìjọ gbé Canada ní nà án bọ́n ti wò lè síbi táwa bá wà nígbà táwa wà ní Canada àwọn ọmọlẹ́yìn ti wà ló ń bá rìn so kí ni Ọọ̀ni ṣe tó jẹ́ wípé o mọ̀ jáde wá sọ káwa jáde sọ tiẹ̀ kó o lọ wábi jókòó sí kí ló ń ṣe ẹ́ kí ló gbé kí ló jù kí ló dì sílẹ̀ kí oníkan gbérú ẹ̀
mélòó gangan lè rẹ tó sọ pé aràn yọ ẹ lẹ́nu tí o bá wà tó jẹ́ pé ọbí ẹ sílé ọlá ó yẹ kí wọ́n gan tún rẹ bí náà tí wọ́n bá bí ẹ sílé ọba ó yẹ kó lè tún rẹ bí anyway nílé ọba ọmọ àlè wà bẹ́ẹ̀ o nílé ọba ẹhànnà wà bẹ́ẹ̀ nílé ọba ọmọ tó gbé wá láti ta ó wà bẹ́ẹ̀ o tó jẹ́ pé ìwọ ẹ̀ ò lè jọ tọba because èèyàn wọn ò lè bíyàn lé ọba kó máa ṣe bí eléyìí bọ̀ tó bá gbé èèyàn wá láti ta wọ́ tó bá jẹ́ pé ọmọ àlè lèèyàn kò síwà tí ò lè wu rẹ̀ sí nǹkan tí ò lè ṣe wọ́n dẹ̀ ní pé tí ilé kan bá ń tòrò tó máa lè bẹ̀ ọmọ àlè bẹ̀ ò tí ì dàgbà ní o ó dàbí pé ọmọ àlè wọn ti dàgbà níwò olófa gbogbo eléyìí àwọn ọmọ bá bẹ̀ wọ́n jáde because wọn ò fẹ́ kójú tí àwọn ìbànújẹ́ ló jẹ́ pé ẹni tó ń represent àwọn ohun kó dọ̀tí bá wọn àndìdìrín náà tẹ́ jọ kúra yín tẹ́ jọ jókòó náà anyway wọ́n ní ẹni bí ahun náà ní ra wọn he pé ìkankan náà ní gbogbo yín because ó yẹ kó rí àwọn kọ̀ọ̀kan náà lè pé nà ókè mo jù ẹ lọ nísìn ẹni tí mo jù lọ sí mi ò lè rí náà rí ọ̀ọ́ni ò lè rí náà rí ẹ láíláí gbogbo ẹni mo fi sọ and ẹni tọ́lọ́run ò bàjẹ́ ẹ̀dá kan ò lè bàjẹ́ ó dẹ̀ tún ti kiri ẹ mọ́fá pẹ̀lú orin tó kọ láàsì tó sọ pé abanijẹ́ ènìyàn tó ń bá ènìyàn jẹ́ kiri ìjọ tó bá dẹ́kun àti ìbànújẹ́ ààrẹ ló ń bá wí wàá dẹ̀ rí láàrin ìwọ àti Ọọ̀ni àáwo ẹni tí ìbàjẹ́ máa jáde very soon mi ò ní sọ ju bẹ́ẹ̀ lọ ẹ ṣé gan. ẹ ṣeun ẹ̀yin ènìyàn wa kò jù bẹ́ẹ̀ náà lọ ẹ bá wa ṣí ẹ lógúnlógún ẹ ṣí ẹ lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ gbọ́ ẹ rí nǹkan tó ń ṣẹlẹ̀ gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ ní ìlú ilẹ̀ Yorùbá wọ́n ń pànìyàn o wọ́n ń ṣe lọ́tún wọ́n ń ṣe lósì báyìí ni wọ́n ṣe wọ́n mú ẹni wọn dákẹ́ wọn ò fi dá sí àfikún máa ṣe rébèrèbé náà ń ṣe kiri lórí ayélujára mi tí ibi tó bá ti ń ṣe social media ó ń pera ẹni wọ́n first class ọba ó ń ṣe social media ó ń wá followers ìwọ náà fẹ́ ó mà ìdójútì ni ó ti pọ̀ jù torí tí ìbá ń ṣe bẹ́ẹ̀ ni kí ló ń wá lórí social media everyday ọ̀rọ̀ tí wàá sọ tí èrò àwa fi wù ẹ́ òun ni wàá máa sọ odidi ọba báwo lẹ ṣe fara ń ṣẹ̀sìn mélèé bí ọdún 3-4 sẹ́yìn èmi ò kí ń fẹnu kọ̀rọ̀ ọba àtọ̀ torí èmi ní but ẹni tó bá ti gbéra ẹ̀ wálẹ̀ wọ́n á gbé bó bá ṣe gbé náà ni bó nígbà bá ṣe gbé báyìí náà ni wàá ṣe bá a gbé òun náà nìkan tẹ́ ẹ̀ rí yẹn ẹ̀yin ènìyàn wa gbogbo ẹ jẹ́ ká dúró ní one voice nílẹ̀ Yorùbá a ní láti bára wa jà gbogbo tá à ń rí yìí ó ti wà ńlẹ̀ látàrí ìkọ́ṣe ló ti wà ńlẹ̀ but ó wá obvious nsìn bẹ́ẹ̀ ni èyí jù ẹ́ mi ò jù ọ́ ó sọ pé ó ju ọba ọ̀fẹ́ ó ṣe sọ nígbà tí bàbá Adéyẹmí wà láyé ikú bàbá yèyé ó ṣe sọ bẹ́ẹ̀ wàá lò ju Aláàfin lọ wàá lò ju Aláàfin ojú Aláké ọ̀fà ké ojú ọba Ẹ̀gbá ojú lọ Ọwá Ọbọ̀kún ojú lọ àìmọye àwọn ọba ẹ wọnú Èkìtì lọ kí ló ń sọ àwọn ìlú tó tiẹ̀ ti wà before Ilé Ifẹ̀ ẹ lọ sí Ondo State kẹ lọ kí náà ti Ọba Ilé àwọn ìlú tó ti wà ìlú ìṣẹ̀báyé gidi tí wọ́n ti mọ̀ kọ́ tó ń pè ní Ìwó ohun tẹ́ fẹ́ gbọ́ náà nìwọ̀nyẹn ẹ̀yin ènìyàn wa ẹni ńlá fún èmi ọmọ ọ̀rẹ́ náà ni ọmọọba làwa náà bẹ́ẹ̀ ni ọmọọba ni wá mo kì í ẹ ní kú èmi náà ní kú a máa mú wá fún yín lọ́kọ̀ọ̀kan ìjèjì ẹ ti máa rí wa ẹ ṣeun kọ́ dàbọ̀.